أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه صلاة تعرفنا بها إياه. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Akí Ọlọ́run bá fi ìfá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, kí Ọlọ́run bá kó mọ́ ṣàì tẹ́wọ́ gba ọpẹ́ wa, kó mọ́ ṣàì gba ìyìn wa tí a ṣe fún wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo fẹ́ pàkíyèsí ẹ̀yin àfáà wa ní ilẹ̀ Yorùbá pátápátá, pàtàkì lọ ẹ̀yin àìmọ̀ àti ẹ̀yin tí Ọlọ́run ní kí ọ̀rọ̀ kí ó yé. Mo dẹ̀ fẹ́ draw attention àwọn ahli sunni, àwọn ahli sunna ní wal jamaa, torí tí mo fẹ́ draw attention wọn ni pé ọ̀rọ̀ yìí fẹ́ rọra kọlù wọ́n díẹ̀, fọlá wípé wọ́n ní èèyàn rán wọn nígbà míì, èèyàn náà ní máa kó ràn, torí pé a rí wípé kò sí ìyapa ẹ̀sìn àbí ìyapa ara ẹni láàrin nǹkan tí a máa rí látara àwọn sunna míì, ahlu sunna míì, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pera wọn àti wọ́n ṣe ń lò. Ọlọ́run ò sì pé kí àwọn tí wọ́n kọ́ àwa náà lójú ọ̀nà tẹ̀sùbá, Ọlọ́run ò pé kán kọ́ wa ní ká yájú síyàn àti pé ká wá fojú tẹ́ńbẹ́lú ẹ̀sìn anybody, kódà kó nítọ̀hún kó má jẹ́ mùsùlùmí. Wọn ò kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Wọ́n jẹ́ ká mọ̀ wípé ohun gbogbo tá a rí tí Ọlọ́run bá dá dáradára ni, a gbọ́dọ̀ máa kọ́ ẹ̀kọ́ látara rẹ̀ ni. Èyí tá a bá rò pé bóyá kò dáa, kí la lérò wípé tó fà á tó fi rí bẹ́ẹ̀, tó fi di pé nígbà tí ẹ̀dá bá ṣe tán tó bá lọ rèé ṣe àwọn ìwádìí, yóò padà wá rí pé Ọlọ́run ọba àdìtú ni, torí pé àdìtú lọ́lọ́run ọba. So ẹni tó lè ọ̀rọ̀ Ọlọ́run ọba lè yé kò sí, ìwọ̀nba tó bá fẹ́ fi mọ̀ yẹn náà ló fi mọ̀ yẹn. Gbogbo àwọn tó jẹ́ bí àwọn ànábì Ọlọ́run ọba míì kan bẹ tí a bá nínú ìtàn, tó jẹ́ pé wọ́n gbìyànjú kán sọ pé àwọn làwọn nímọ̀ jù, àwọn làwọn ṣe kíní jù, àwọn ṣe kíní jù, tí Ọlọ́run ọba tó jù wọ́n sí ṣáàgó ilé ayé láti pé kán lọ rèé ṣe ìwádìí ara wọn, tó wá pé nítòótọ́ ó bá dá wọn lójú wípé wọ́n mọ òun Ọlọ́run ọba. Gbogbo wa náà la sì mọ nǹkan tó jẹ́ àbọ̀ wọn, kí nìkan tí wọ́n bá bọ̀ pẹ̀lú wípé wọ́n pera wọn ní nǹkan. Wọ́n padà rí wípé ìwọ̀nba ni nǹkan táwọn mọ̀ nínú tán ń pè ní Ọlọ́run ọba. Èèyàn bí wọn náà lọ́lọ́run gbé pàdé wọn, tá fi wá mọ̀ wípé àṣé nǹkan táwọn pera wọn àṣàwọn ò rí bẹ́ẹ̀. Eléyìí ló wá mú mi fẹ́, gẹ́gẹ́ bí mo ṣe ní mo fẹ́ káwọn brothers wa nínú ahli sunna wal jamaa kí wọ́n bá wa yá wa létí wọn, kán sì bá wa súnmọ́ ọ̀rọ̀ yìí, kán sì bá wa gbé yẹ̀wò. Yóò sì dùn mọ́ wa tán bá lè sọ̀rọ̀ nípa rẹ̀, torí pé àwọn kan ń fi sunna wọ́n fi ń bojú, wọ́n sì fẹ́ máa fi ba ìsìlámù jẹ́. Lọ́jọ́ ti tàná àbí níjẹta àbí jù bẹ́ẹ̀ lọ tá ti rí, wọ́n ti fojú wípé àwọn làwọn ní ìmọ̀ jù láàrin ìlú. Wọ́n ti pín ìlú sí méjì lọ́pọ̀lọpọ̀ ìgbà lójú ọ̀nà ti tẹ̀sìn, ṣùgbọ́n Ọlọ́run ọba ni ó yọ ìlú Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ tó ti pẹ́, torí pé ogun ó ṣe ti ìmáàmù ṣe ìmáàmù tẹ̀yẹ tá ń fà yìí. Ogun tó ti wálẹ̀ ti pẹ́ ni, tó jẹ́ pé àwọn kan ni wọ́n ń gbìyànjú láti pé wọ́n fẹ́ wọ́n kọ̀. Bí ìdílé kan bá wà tó jẹ́ pé wọ́n ń jọba, àbí wọ́n bá ní ìdílé kan bẹ tán máa ń ṣe kíní kan, ó yẹ kó máa jẹ́ pé ìdílé àwọn ni wọ́n máa wá mọ̀ permanently tí wọ́n máa jẹ ìmáàmù. Kódà ibi tí Ọlọ́run gbé wọn sí nínú ipò ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́, wọ́n tò ìdílé náà síbẹ̀. Wọ́n láwọn náà ni ìmáàmù àkọ́kọ́, wọ́n láwọn náà ni kíní kan. Gbogbo báyìí kò ṣe jẹ́, ìtàn yóò padà sọ ara rẹ̀, torí pé a ò tíì ráyè tìyẹn ní ìsìn. Tọ́lọ́run bá ṣe tán, bí ìrìn àjò bá ti ṣe rí láṣẹ mọ̀ tó. Ọ̀rọ̀ yìí wá dá lérí Shehu Alim ti Òkè Odò l'Ógbómọ̀ṣọ́ ní Mọ́-Ifá. Tọ́rọ̀ yìí fi dá lé wọn lórí ni pé purposefully nǹkan míì lè jẹ jáde lábẹ́ rẹ̀, but àwọn gangan lọ̀rọ̀ yìí dá lé lórí. Wàláhì, torí pé àwọn náà gbé súnà lórí kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́.
nípa ọ̀rọ̀ súnà yẹn náà ni wọ́n bá kábíyèsí pò nígbà náà débi pé ó fi di wípé kábíyèsí rìnà rí wọn dáadáa ló sọ pé arákùnrin yìí tó bá pé ilẹ̀ bá fẹ́ fi jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ àwọn ò ní faramọ́. Wọ́n kọlu kábíyèsí tó yẹ pé wọ́n bú kábíyèsí lójúkorojú nígbà náà. Àwọn tó tẹ̀lé wọn ní gbogbo táìmù ń kà kún wípé akíkanjú ni wọ́n, so wọn ò páyà nǹkan kan, kò sẹ́ni tí wọn ò lè sọ̀rọ̀ lójú ẹ̀, so wọ́n fi yin wọ́n, àwọn náà sì bẹ̀rẹ̀ sí mọ ganpá nígbà náà débi pé wọ́n fi pín ìlú sí méjì tó yẹ pé wọ́n fi ń dá kímọ̀kí ní inú ilé wọn tí Ògbómọ̀ṣọ́ náà dẹ̀ ń kí tiwọn ní ọ̀tọ̀. Ṣé mọ̀ pé bí ènìyàn tó bá dáná fún gbogbo àwọn aráàlú láti pé kí wọ́n jẹ, tó fún wọn ní tàárọ̀ tọ̀sán talẹ́, tó sì ṣe bẹ́ẹ̀ fún ọ̀sẹ̀ kan, wàláhì yóò padà lọ́ta. Bẹ́ẹ̀ tá bá rí ọmọ tó bá gbé ìyá ẹ̀ tó pa ìyá ẹ̀ tó wá fi okùn wọ́ láti Èkó dé Maiduguri tí ń fi ń wọ́, tí ń fi ìyá rẹ̀ ṣẹ̀sín, yóò padà kérò jọ, yóò padà lọ́rẹ̀ẹ́ pé ìyá náà ni ò ṣe dá, àjẹ́ ni, kò fẹ́ kó dàgbà. Gbogbo ìgbà tó fi wà nínú oyún rẹ̀ wọn ò ní mọ̀ lájẹ́ ńgbà náà. Gbogbo ìgbà tó fi ń gbìyànjú bíbí rẹ̀, àwọn ayé wọn ò rí ìyá yẹn gẹ́gẹ́ bí àjẹ́ fún un, ṣùgbọ́n torí pé ibi tí ọpọlọ wọn wà ní, wọ́n sọ pé nǹkan tó tọ́ sí ìyá yẹn nìyẹn. So kó mọ̀ di pé mo wá lọ ní ọlọ́pẹ́ títí pé kí ni nǹkan tí a gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ pé Shehu Ali ni mò ń bá wí pẹ̀lú ọ̀rọ̀ yìí, torí pé wọ́n ti mú ìfàsẹ́yìn bá ìlú Ògbómọ̀ṣọ́ tipẹ́tipẹ́. Wọ́n ti wá kí ìlú Ògbómọ̀ṣọ́ kó dàrú tipẹ́tipẹ́ láti pé kí wọ́n wá fọgbọ́n kí ọ̀rọ̀ Súnní tán fi wọlé, torí pé ohun tí àwọn tí wọ́n ń ṣe súnà ọwọ́ ọ̀sìn tí wọ́n ń bá kálẹ̀ káàkiri láwọn míì tán fi ń parọ́ jẹun, ohun tí wọ́n ń ṣe káàkiri, àwọn gangan náà ti gbìyànjú pé wọ́n bá ṣe é ṣe kó jẹ́ pé ọwọ́ àwọn ni irú nǹkan báyẹn lọ rè bọ́ sí nígbà náà. Mo fẹ́ fi fídíò kékeré yìí mo fẹ́ fi hàn yín ká tún mọ bọ́rọ̀ lọ. Bí òótọ́ rẹ̀ bá lọ ni ẹ máa lọ. Òótọ́ ọ̀rọ̀ ní ńlá ni, òdodo ní ńlá ni. Òdodo ní ńlá ni. À ń tẹ̀ ń bà. Kódà bá wá gbẹ̀yìn sórí oyè lórí àbòsí. Tó máa gbìyànjú sórí oyè lórí àbòsí. Bó bá pẹ́ bẹ́ẹ̀ kò ní gbádùn ẹ̀. Bó bá pẹ́ bẹ́ẹ̀ kò ní gbádùn ẹ̀. Yókù ọmọ gbọ́hùn. Yókù ọmọ gbọ́hùn. Arúre. Ẹ̀yin bàbá ìlú. Ọ̀dọ̀wọ́ yín. Ibi àbáṣà lọ. Bí a bá lọ. Bí òótọ́ ọ̀rọ̀ ń bá lọ. Bí òótọ́ rẹ̀ bá lọ ni ẹ máa lọ. Òótọ́ ọ̀rọ̀ ní ńlá ni, òdodo ní ńlá ni. Òdodo ní ńlá ni. À ń tẹ̀ ń bà. Kódà bá wá gbẹ̀yìn sórí oyè lórí àbòsí. Tó máa gbìyànjú sórí oyè lórí àbòsí. Bó bá pẹ́ bẹ́ẹ̀ kò ní gbádùn ẹ̀. Bó bá pẹ́ bẹ́ẹ̀ kò ní gbádùn ẹ̀. Yókù ọmọ gbọ́hùn. Yókù ọmọ gbọ́hùn. Arúre. Ẹ̀yin bàbá. Mo rí pẹ́ tí rí fídíò yẹn nígbà tí wọ́n fi ń múra wípé wọ́n fẹ́ yan Yunusa Toliat Olúṣínà ní ìmáàmù Ògbómọ̀ṣọ́. Bàbá yìí ò mọ̀ wípé Yunusa ń bẹ lọ́nà tí wọ́n ń ṣiṣẹ́ Yunusa, wọ́n ń túṣẹ́ rẹ̀ lọ́wọ́. Bàbá tẹ́rí tó wà lẹ́yìn wọn yẹn, bàbá yẹn là ń pè ní Mufasiru ìlú Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Sheikh Muhammad Bashir Okumebu. Àwọn náà tó padà jẹ́ mufti gbogbo Ọ̀yọ́ state. Èròǹgbà bàbá yẹn nígbà náà ni pé bàbá yẹn ni wọ́n fi jẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́ nígbà tí ẹni tí ń ṣe ẹ̀gbọ́n wọn tó ti jáde láyé, tó yẹ pé ìmáàmù ilé tí wọ́n ń pèpele wọn ni dó ìtàn fi hàn pé mi sọmọ inú ilé náà. Torí àwọn gan fúnra wọn ò bá bàbá yẹn ṣe nígbà tí bàbá yẹn wà láyé, torí pé tí wọ́n sọ nígbà náà ni pé gbogbo àáfàá tí ń bá ń lọ síbi òde òkú, mi ò mọ àyè ibi tán fẹ́ tò sí lọ́dọ̀ Ọlọ́run o, àbí ibi tí wọ́n ń pè fún ayé nígbà náà, but nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé wọ́n ní kò dáa. Àwọn gbọ́dọ̀ lọ síbi ìjókòó òkú, wọn sì gbọ́dọ̀ lọ rí gba sàárà gankan kan, gbogbo nǹkan tẹ́sàmọ̀ tí wọ́n tò jọ tí wọ́n pè ní shirk nígbà náà, gbogbo ẹ̀ náà tò lé wọn lórí, torí rẹ̀ wọn ò bá bàbá yìí náà ṣe pàápàá gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń kú lọ lórí bàbá yẹn ní ìsìn, even nínú ilé wọn ni àbí lóde nígbà tí bàbá yìí fi wà láyé, wọn bá bàbá yìí ṣe o pàápàá. So bàbá yìí wá lérò pé bóyá bàbá tí ó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn tí ń ṣe bàbá mufti yẹn ló fẹ́ fi jẹ ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ nígbà náà.
so ẹ̀tanú àti ìlara ó wà lójú wọn. Èròǹgbà tiwọn ni pé ó ṣeé ṣe tó jẹ́ pé tí bàbá yẹn bá padà di ìmáàmù tán, ẹ̀tọ́ ilé wọn tàbí nǹkan táwọn ti fi dùn wọ́n tí wọn ò fi jẹ́ kí ìdílé yẹn kí ó dé ibẹ̀ mọ́, pé ó lè ṣeé ṣe kí àwọn kan tú ọ̀rọ̀ yẹn kan tutú, kan sọ pé wọ́n mọ̀ wà ní àárín àwọn tó ń jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ tí ó sì padà jẹ́ àkóbá fáwọn nínú kí ìlú ó fà wọ́n lẹ̀ kan tún fi ilé tí ọmọ jẹ ìmáàmù kún tàbí kí wọ́n yọ wọ́n kúrò torí pé ìdílé wọn ń jẹ ìmáàmù lọ́nà àìtọ́ ni pé kì í ṣàwọn ni wọ́n ń jẹ. So ìbẹ̀rù bojo pé tíbẹ̀ bá wáyé, tí bàbá yìí bá débẹ̀, ọ̀rọ̀ yẹn lè padà dìde tí àṣírí yẹn tí ó padà tún tú. Àṣírí yẹn wà lọ́wọ́ gbogbo ìlú náà, kì í pé ìlú ò mọ̀, ṣùgbọ́n torí pé ìlú jẹ́ ìlú àlàáfíà ni, so pé wọ́n yanjú rẹ̀. So àwọn bàbá tọ̀hún náà sì ní onísùúrù ni wọ́n gidi gan. Wọ́n ń tẹ orí ẹnì kọ̀ọ̀kan wọn mọ́lẹ̀ pé àwọn ọmọ wọn àti gbogbo àwọn tó bá jẹ́ olólùfẹ́ wọn, ọ̀rọ̀ ẹ̀sìn leléyìí, kóbìnrin ó réjò kọkùnrin ó pa, bí kéjì ọ̀sàmọ́ ti lọ ni. Bàbá ìṣe pọ́kùnrin náà lọ bá réjò tó wá kóbìnrin náà lọ pa, iyì rẹ̀ náà ni pé kọ́ńtà lọ́wọ́ mọ̀ jẹ́ kí ejò kọ́ sàn ẹnì kankan nínú wa ni. So ẹ jẹ́ ká mọ́ bá lóńgbà tó pé ọ̀rọ̀ ẹ̀sìn ni, pé ìyẹn kò le. So tẹ bá wò nígbà náà, gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí sọ tẹ gbọ́ yẹn, bàbá yìí sọ nísọ wípé wọ́n ti ń fojú wò lọ́kàn ara wọn wípé yóò padà já sí wípé Mufasiru ni wọ́n padà fi jẹ ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́. Tí ó bá wáyé bẹ́ẹ̀, kẹ́ lọ rí mọ̀ pé fẹ́ fàbòsí ṣe nìyẹn o. Tẹ́ bá sì fi àbòsí ṣe, gbogbo ọdún wọ́n bá fi ní kán fi mọ́ lo múmbàrí yẹn wípé àlàáfíà kò ní tó ẹni tó bá jẹ́, torí pé yóò mú onítọ̀hún nínú, nítorí pé wọ́n fi èrú wọ́n fi ṣe nìyẹn, gẹ́gẹ́ bí nǹkan tí àwọn wí. Bàbá tó jókòó tì wọ́n tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn, ó jẹ́ nìkan tí ó súnmọ́ bàbá Mufasiru àná dáadáa, débi pé wọ́n èjọ́ ṣe pẹ̀lú Shehu Alim pàápàá, fọ́lá ìwà wọn àti ṣe sí wọn nílùú ìlú, àti nínú dídú wípé kò sẹ́ni tó tó àwọn, kò sẹ́ni tó mọ ìmọ̀ tó àwọn tí wọ́n mọ bá ká nígbà náà. So bàbá yìí ti di right hand man wọn ní ìsìn, láti pé wọ́n jọ strike ní ìsìn lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́, pé tó bá fẹ́ já sí kò já sí. Lábẹ́ ọ̀rọ̀ yìí náà là ń ti ń fà á. Bàbá tí mò ń sọ fún yín yìí tẹ́ ń wo Shehu Alim yìí, ọ̀pọ̀lọpọ̀ ọgbà iná ti pe àwọn èèyàn nínú ìlú Ògbómọ̀ṣọ́ láwọn kan, àwọn onítọ̀hún kan. Èmi yìí jẹ́ kan nínú àwọn tán ti pè tán ti sọ bẹ́ẹ̀ fún rí, kó tó di pé wọ́n fi Yunusa jẹ. Tán pè mí jókòó, ẹ̀rí wà ń bẹ̀. Tán pè mí jókòó tán sọ fún mi pé àwọn ò ní fẹ́ kí Òkúnmí Èèbó kó jẹ́ pé òun ní ó jẹ ìmáàmù. So gbogbo nǹkan tán máa ń deliberate nígbà náà ní ìmáàmù council, tó bá jẹ́ pé bàbá yẹn ló bá fẹ́ mú ìmọ̀ràn wá, wọn kì gègé ṣẹ̀ tó bá, kódà débi pé àti ṣàdúrà gan máa di ogun, nítorí pé bóyá nígbà tán bá fẹ́ ṣàdúrà wọn lè chip in, wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ níbẹ̀, so ìfún wọn ní ọ̀rọ̀ sọ. Mo witness ẹ̀ ni nígbà tán invite mi lọ sí inú ilé yẹn, nígbà tí mo kọ ìwé lórí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ìmáàmù bó ṣe ń lọ. Àwọn Shehu Alim ló wà lórí àga gẹ́gẹ́ bí alága. Wọ́n ránṣẹ́ pè mí níjọ́ kan ní Shehu Alim, àwa jọ jókòó pẹ̀lú wọn. N tó bí lẹ́tà kejì tí mo kọ, torí mo ti kọ́kọ́ kọ lẹ́tà alákọ̀ọ́kọ́, mo ti ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí, n tẹ́ fi mọ̀ pé kò sírọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ nìyẹn. Mo ti ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí pé mo ní ẹ má sì jẹ́ ká máa fi ìdílé jẹ ìmáàmù mọ́, torí pé gbogbo orú àwa yìí náà bímọ. Mo kàn mú wá lé example bẹ́ẹ̀ ni, foríjì mi ò, torí aláṣìgbọ́lọ́pọ̀ nu yín lẹ sọ pé abájọ tí fi ń jà bóyá ń fẹ́ kọ́ ọmọ rẹ̀ kan jẹ ìmáàmù ní rárá. Ẹ̀yin tẹ́ ń wò mí náà bímọ, tẹ́ ń rán àwọn ọmọ yín lọ sílé kéwú, tẹ́ ń sì ń gbàdúrà kí wọ́n ga. Tímọ̀ náà bá dé, àwọn náà lè lẹ́tọ̀ọ́ sí i. Tí mo lérò ńgbà náà ni pé kán jù ú lẹ̀, ẹni tọ́lọ́run bá ní kó
kó gbégbó orókè lórí pé wọ́n bá fẹ́ jẹ ìmáàmù nílùú, kán jẹ́ ká máa wo bí kálukú antecedent kálukú bá ti ṣeré lórí ẹ̀rẹ̀ ẹ̀sìn ní ká fi jẹ ìmáàmù. Shehu Alim yìí lọ kọ́kọ́ ké mọ́ mi níjọ́ náà pé kí ló dé ó fẹ́ dàlúrú fún wa ní níta fi ní kẹ́ mọ́ wálé nù, níta fi ní kẹ́ mọ́ ṣe kíní nù, bó lẹ́ ṣe ṣe ọ̀sán ní bá ti ṣe ń bọ̀ nígbà wáṣẹ́ bá ti ṣe ń bọ̀ ibo ni wọ́n ti ń bọ̀ tó ṣe kíní kan dá sí bínú níjọ́ náà. Mo ní kọ́ mọ́ bínú. So wọ́n á ránṣẹ́ pè mí nígbà tí lẹ́tà mi kejì jáde tí mo sọ pé tó bá yẹ pé bẹ́ẹ̀ ni o, ìdílé tẹ bá wọn pín bá mọ́ jẹ ẹ̀yàn rẹ o, torí pé kọ́mọ́ bá dàbí ẹni wípé a ó padà tó fi jẹ̀bi Ọlọ́run. The whole world is looking at us, ojú gbogbo àgbáyé ń bẹ lórí wa. Mo ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn. Kí nìkan tó tẹ̀yìn rẹ̀ bọ́ nígbà náà ni wípé wọ́n bá pè mí, nígbà wọ́n pè mí wọ́n bá sọ fún mi wípé ọ̀rọ̀ yìí tí mò ń sọ live and direct mò ń sọ̀rọ̀ yìí, gbogbo ayé bá mi bí Shehu Alim léèrè tí wọ́n pè mí àbí wọn pè mí, tí wọ́n pè mí lọ sábẹ́ ibùsọ̀ kan kékeré ní lẹ́bàá lé wọn báyìí tá a jọ jókòó, tí wọ́n ń bá mi sọ̀rọ̀ wípé ẹni táwọn ń sá ni pé gbogbo táwọn ń dọ́jì jù ìní wípé kí bàbá yìí wọ́n mọ̀ débi ìmáàmù lórí aláburú ẹ̀dá ni oníkìní wọ́n sá sọ oríṣiríṣi ọ̀rọ̀. Mo kò bá mi lára mu, but mi ò lè ké mọ́ wọn pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ti pọ̀ jù. Wọ́n sọ̀rọ̀ tó kò bá mi lára mu torí pé ẹni tán ń sọ̀rọ̀ rẹ̀ báyìí tí wọ́n ń bá wí tán ń sọ̀rọ̀ ọbú yìí, bàbá ló jẹ́ sí mi, ọ̀rẹ́ ló jẹ́ sí mi, àáfàá mi tún ni, bẹ́ẹ̀ àná mi tún ni, àwòrán wa gidi gan, but mi ò tún yín fi ṣe. Bá dákẹ́ ìgbà tí mo rí pé ara mi ò fẹ́ gba ọ̀rọ̀ yẹn, mo fi fóònù mi sí ringing tone, ó ríngì jáde báyìí, mo ní wọ́n ti pè mí, àwọn tó ń gbé mi lọ sí Èkó ti dé, mo fẹ́ máa lọ. Bí relationship rẹ pẹ̀lú wọn bó ti ṣe bẹ̀rẹ̀ sí máa sáwà díẹ̀díẹ̀ nìyẹn. Gbogbo time tí mò ń wí fún yín yìí, mo ò tí ì tanná ìgbà tán fi sọ̀rọ̀ yìí ní àbáta, mo ò tí ì tanná wípé wọ́n ń gbé Yunusa bọ̀ wá fún wọn, but iná kan tí mo mọ̀ tí wọ́n tàn jáde tí wọ́n mọ̀ ní wípé ẹni tó bá ní masters lọ́wọ́ ni wọ́n fẹ́ fi jẹ ẹni tó kàwé. So wọ́n á wò pé as of that time àwọn ni àwọn làwọn kàwé, àwọn làwọn wà nínú stage nínú àwọn àfà. Though bàbá mufti náà kàwé kìí sí wọ́n ní, but ó fẹ́ kọ́ yẹ̀ níbẹ̀ torí pé lórí ìmọ̀ yóò di pé àwọn bẹ̀rẹ̀ sí máa jọ fagagbága lórí rẹ̀. So wọ́n fẹ́ kọ́mọ̀ wulẹ̀ já sí pé yóò lọ síbẹ̀, àti pé torí pé ìrẹ́jẹ ti wà lórí ìdílé wọn, kó má jẹ́ pé gbà náà ni wọ́n fẹ́ sọ pé àwọn fẹ́ gbẹ̀san. So bí ọ̀rọ̀ yìí bí ó ti ṣe rí nìyẹn. So ibi tí mo wá lọ níbi ni pé àwọn náà wà nínú wípé kí wọ́n máa fi ìdílé jẹ lọ, pé ká tẹ̀lé nǹkan tí ìlànà ìlú wí. À ń bá bẹ́ẹ̀ lọ, àwọn bá bẹ́ẹ̀ lọ, ó dijọ́ kan wọ́n padà gbọ́rọ̀ Yunusa, wọ́n padà gbé wọlé. Ó di pé wọ́n front lórí rẹ̀ tó fi di pé stage ibi tí Ọlọ́run ní kí n kó sọ́wọ́ tí wọ́n gbé mi. So wọ́n sì bọ́ sórí múmbàrí, Yunusa ṣe wáàsí tán, wọ́n gba microphone lójú gbogbo àwọn èèyàn nínú mọ́sálásí pé ṣe rí àwọn tó fẹ́ dàgbù wa rú ni wọ́n ti mú yùn, iná ti gbé báyìí ṣe gbé lọ yùn ọdún 3 wọn ò ní ṣẹjọ́ rẹ̀, wọ́n kọ́kọ́ gbàgbé rẹ̀ síbẹ̀ náà, wọ́n bá gbàgbé rẹ̀ síbẹ̀ tán ìgbà náà ni wọ́n tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣe ẹjọ́ rẹ̀ níbi tí òun lérò sí nìyẹn, pé ibi tó ń sáré sí kò mọ̀ pé mi yìí Ọlọ́run ló rán mi ní tí mò ń ṣe, kì í ṣagbára mi, tí mò ń sọ yìí mò ń kàn sọ ni, kì í ṣe pé mò ń pláni rẹ̀ ti tẹ́lẹ̀ yóò jáde láti rú wa mí tẹ́lẹ̀ yẹn bá sọ́kùn bá hù. À ń bá báyìí lọ, Ọlọ́run wá ní kí n ti àtìmọ́lé ọlọ́pàá dé ní táìmì ẹ̀ kó tó di pa padà wá lọ sí court. Ọjọ́ tí mò ń bọ̀, Ọlọ́run bá yóò bá mi ṣe dáadáa fún gbogbo àwọn tí wọ́n ní kán wá pàdé mi níjọ́ náà, wọ́n dùnnú fún mi pẹ̀lú mi. Ọlọ́run bá yóò kò ní kí wọ́n bọnú ẹjọ́. Wọ́n lùlù tẹ̀lé mi àjò láti ibi tí a wí yìí dé ilé bàbá tó bí mi. Lójú ọ̀nà nígbà tá à ń lọ, ó ṣe rí ìgbà tán fẹ́ kírun Magrib tí bàbá yìí ọlọ́ọ̀kan torí wa
bó ṣe rí wa ni tó torí pé òkìkí ti kàn wọ́n l'Ógbómọ̀ṣọ́ pé àlọ́ba níkà o wọ́n ti túlẹ̀ o ó ti ń bọ̀ wá sílé o gírí tó rí mi lọ́ọ̀kan báyìí pẹ̀lú àwọn èèyàn tán lùlù tẹ̀lé mi tán lùbọ̀n dérí tẹ̀lé mi báyìí ó bá ẹsẹ̀ sọ̀rọ̀ ni wọ́n fẹ́ lọ bá wọn kí mọ́ grip ó sá eré kàbàkàbà débi pé wọ́n fẹ́ lè dojú bolẹ̀ Ọlọ́run ló ní kílẹ̀kùn yẹn kó tètè já sí ṣíṣe kò bá collapse nínú ilẹ̀kùn àwọn ò sì torí rẹ̀ lọ gẹ́gẹ́ bí àwọn ẹ̀yin àgbàlagbà ṣe mọ̀ wípé tí ìwọ bá ṣe rere ara kì yóò yá ẹbí ẹlẹ́ṣẹ̀ yóò mọ̀ sá nígbà tí kíni nígbà tí àwa tí a ò lè gẹ́gẹ́ bí ìwé Ìnjílà bó ṣe wí so bó láti ṣe nìyẹn tó sáré lọ ìyẹn lọ àbá lọ so àwọn atrocities oríṣiríṣi ni bàbá ìbẹ̀rẹ̀ sí mọ́ commit nínú ọ̀rọ̀ òfin ìlú Ògbómọ̀ṣọ́ ń bẹ nínú àkọọ́lẹ̀ inú òfin gbogbo ẹni tó máa fi jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ ìdílé yẹn náà ni ó ní náìbì tó mọ̀ fa náìbì kalẹ̀ tí ìmáàmù ọba sí nílé ó wá jẹ́ nǹkan ìyàlẹ́nu fún wa wípé mo pariwo rẹ̀ rí lórí fídíò wípé Yunusa ń lọ sí Mẹ́kà bàbá yìí náà wá fi ṣe máa náìbì àwọn fúnra ara náà lọ gbé fídíò tó fi hàn ayé pé káyé ó lè bá àmà wọn pé àwọn làwọn lọ rí kírun yìí o ló wọ́n ti ń kì í bọ̀ àwọn náà ti mọ̀ pé fìdí ẹni at any time ẹni yọ ìmáàmù kúrò so àwọn náà sì ti dóńdó wípé tí ó bá dàrú kó dàrú àwọn gangan fúnra ara wọn ti pe ọ̀pọ̀lọpọ̀ nínú ìlú tí wọ́n ti bá wọn sọ̀rọ̀ ibi tí ààbòsí wà ní láàrin àwọn èèyàn wa táwa nílùú Ògbómọ̀ṣọ́ àwọn tí bàbá yìí pè kìí ṣe ọ̀kan kìí ṣe méjì àwọn tán sì ń kígbe páwọn jìjàǹgbara fún ìlú Ògbómọ̀ṣọ́ ni tí ayé ń lérò pé ní ire ni wọ́n tán ń fi ọ̀rọ̀ lé wọn lọ́wọ́ bàbá yìí ti pè wọ́n tó ti sọ fún wọn pé Yunusa yìí sọmọ ìlú Ògbómọ̀ṣọ́ kí ló tẹ̀ bá wa wá nǹkan ṣe sí káàtì pé kọ́ mọ́ ọ lọ ó wọ̀lú táì wọ̀lú ibi pẹlẹbẹ báyìí làwa ti mọ mọ́ọ̀lẹ́ jẹ nígbà tí Yunusa dé báyìí yí odidi ọ̀lẹ́ yẹn lọ́dọ̀rí tọ́wọ̀ tí ń da sẹ́nu tó tó bá ti fún lówó gan onìkan ní dáadáa owó yẹn sápò tí Yunusa máa ń sọ̀rọ̀ pé wọ́n ń complain nípa ọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn bàbá tí ń bọ́ tọ̀rọ̀ rẹ̀ ń bá wí nìyẹn o kì í sáwọn àyímọ̀ o tó ráwọn àyímọ̀ ní kankan ṣe pẹ̀lú mọ́sálásí kálukú ló ní mọ́sálásí tẹ̀ tí ń control ìyìn sì tí ìgbúrò mọ́sálásí kan tó ń sọ pé ọ̀kan nu mẹ́mbà àyímọ̀ wípé mọ́sálásí tí ń kírun jímọ̀ owó mọ́sálásí lulẹ̀ wọn lórí rí tàbí owó jẹmọ́ kan bẹ tó yẹ pé ńgbà tó la ìmáàmù wọn ó jẹ mọ́lẹ̀ tó ń mú jáde tọmọ ìwádìí tó bẹ̀rẹ̀ sí mọ́ blackmail everybody nǹkan tó bá lè suit ẹ̀ ní ọkàn sọ jáde kẹ́ tó wíbà àwọn sì mọ̀ tẹ̀lé wọ́n dẹ̀ mọ́ búra subhanallah wọ́n dẹ̀ mọ́ búra pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kò sí nǹkan tó wọ́n lè fi búra tán wípé àwọn tẹ́ ń rí yìí orí òdòdó làwọn wà àwọn parọ́ tí bàbá yìí tún wá kàn mọ̀ wá tó jẹ́ nǹkan ìbànújẹ́ ọkàn fún mi mo fẹ́ kẹ́ wo fídíò yìí. lọ́wọ́ ìmọ̀mù wa ìmọ̀mù tẹ́ sí nǹkan ní federal tí ẹ̀rọ ṣe sí wa tí wọ́n mọ̀ wá tẹ́lẹ̀ tá a mọ̀ wá báyìí tí ẹ̀ tó lọ lọ́wọ́ láti ìmọ̀mù nífẹ̀ẹ́ rẹ̀ inú ẹ̀ tí ì ṣẹlẹ̀ ni a ní àwọn ìmọ̀mù national mosque ní ìmọ̀mù lórí àdó tí kò lágbèrè fún un ìgbàwọ́dù Tinubu báyìí wàláhì tàlá former governor of Zamfara State Abdulaziz Yari ló yìn fẹ́ẹ̀tì mọ́mú wa kọ́lá bí o ti ẹ̀jọ́ sọ̀rọ̀ kójú kò lásán it means something àwọn nìkan ní mọ́mú ẹ̀dẹ́kùn ẹ̀jẹ̀ àgbà fún Ọlọ́run ẹ̀jẹ̀ àgbà fún jàmẹ́ ẹ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sẹ́wùn lè bá wí àní à ń sọ tó rọ̀ fún yín láìlá ṣé ẹni tí ẹ lè fọ́ grace àti ẹgbẹ́ lẹ́kùn lè lè kẹ́lẹ̀ wọ́n yọ ọjọ́ ìjìgá wà yọ bẹ́ẹ̀ sí jìgá ẹgbẹ́ rẹ̀ tó wọ́n bá fi bẹ́ẹ̀ orí yóò pé mọ̀ọ́ká tí wọ́n sọ kílé wàhálà ẹ̀dá ìpẹ̀já kí ẹ̀dá ìsìnkúrú ẹ̀dá ìpẹ̀já gbọ́ọ̀lù jẹ́ gómìnà ẹ̀lẹ́ ìní àṣà obìnrin wọ́n ní tọ̀bá ní ọba ìlọrin ó kú owó tí ọba ìlú kan wọ́n ní ọba lẹ́nu kan fún ọba lẹ́nu tó bá gbé lédè wọn ló kọ́ ìfẹ́ nìkan
torí ìdí ẹ̀kọ́ ni pé kí wọ́n fẹ́ fẹ́ mẹ́ ni pé ibi tá à ń lọ jìnnà ibi tá à ń yà lọ pọ̀ kútùbà jẹjọ sẹ́ǹdì mẹ́lẹ̀ inú ọ̀fẹ́ sọ̀rọ̀ tó ti mẹ́rin pé wọ́n ní ẹ̀tẹ́ àbí nǹkan ẹ̀gẹ̀ òpínkúlù ọmọdún wọn lọ́rọ̀ ìlọ́run wa. mo rò pé ti rí báyìí ọlọ́run bá yóò ṣe dáadáa fún gbogbo wa. ẹ dákun Yunusa lọ sàbújá bí ètò ẹ̀ sàbújá Kaduna ló lọ láti Kaduna the same north náà ni ó tún lè gbalẹ̀ kó lọ Zamfara gẹ́gẹ́ bọ́n ti ṣe wí pé the former governor of Zamfara ó fẹ́ rí Yerima gbogbo wa láti wọn Jimix tó wà ní gbogbo orú nǹkan tó ń ṣe ẹni tó dá súnà kalẹ̀ nìyẹn ẹni tó jẹ́ wọ̀lìjàmọ́ àwọn jàmọ́ wọn ni wọ́n ń try láti pé wọ́n kójọ káàkiri láti fi gbógun ti ọ̀rọ̀ ìsìláàmù Ògbómọ̀ṣọ́ láti pé kán fẹ́ fi fọ́ọ̀sì Yunusa lé ìlú lórí ìlérí tí wọ́n sá kalẹ̀ káàkiri opportunity ẹnìkan fẹ́ ṣe kó wọn bá ti wáyé wọn pé kan lọ torí kan lè bá rí bí bọ́ sóko òbí kan lọ rí sọ̀rọ̀ pé nǹkan báyìí làwọn bá lọ nǹkan báyìí làwọn bá lọ àwọn tán ní ká mọ̀ díì pẹ̀lú àwọn ẹlẹ́sìn kejì tí wọ́n ń torí rẹ̀ tó ń bú Ghandi tí wọ́n jọ pàdé níbi ìnáwó kan náà tí wọ́n jọ ń kóra wọn káàkiri pẹ̀lú Olúgbọ́n mò ń bọ̀ wá bólúgbọ́n tiẹ̀ eléyìí tọ́pìkì eléyìí kò kàn pàápàá ibi tí mo wá ń lọ nìyí ó wá lọ rí bá Yerima Jimix tí gbogbo wọn ń lò pẹ̀lú pé alùsùn ní mo fẹ́ I'm challenging them pẹ̀lú ọ̀rọ̀ òṣèṣúnà ọmọkùnrin tán gé owó rẹ̀ nítorí pọ́ jalè ní Zamfara ẹ dákun ẹ jẹ́ kan tó fi fọ́tò rẹ̀ kan tó fi hàn wá àbó ti kú ni tó ti kú ni ẹ jẹ́ kan tó fi fọ́tò rẹ̀ hàn wá ṣé pé lẹ́yìn ìgbà tán ti wá gé ọwọ́ ọmọ yòó ṣé wọn ò jalè mọ́ ní Zamfara ẹ̀yin ní súnà tẹ́ ń bá gé tẹ́ pé súnà lẹ fẹ́ lò ṣẹ̀ríà lẹ fẹ́ lò ṣé lẹ́yìn ìgbà tán ti gé ọwọ́ ọmọ tán gé yẹn ṣé wọn ò tún tí ì rí mi mọ́ ẹni tí ilé ayé ti sú tí ń ronú pòun ṣetán láti pààrọ̀ òun táwọn aṣetán táwọn sọ pé a fẹ́ gé pààtì ara rẹ iye tá a fẹ́ fún ẹnì yìí tó fi mọ ṣayé là èmi tí mo ti fẹ́ mọ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá pé tẹ́ fẹ́ gé pààtì lára mi náà nù kò sí problem mo ṣetán láti gbà á tó wá gbà á tó wọ́n á ṣetán tí wọ́n wá fulfill promises wọn lórí rẹ̀ ẹ béèrè náà pé ṣé kò sígbà kan tí ọmọkùnrin yẹn jáde tó pariwo jáde tó fẹ́ sùn wọn tàbí tó tẹ̀ sùn wọn tó yẹ pé wọ́n paná ọ̀rọ̀ yẹn mọ́ lẹ́nu nígbà náà torí pé wọ́n láti ṣe báyẹn nítorí pé wọ́n fẹ́ gbó lọ́wọ́ àwọn Saudi Arabia and they can do anything láti pé kán fi mí ìkówó so lẹ́yìn ìgbà tán gé ọwọ́ ọmọ yìí ṣé ṣẹ̀rí àwọn ẹ̀ wá fẹsẹ̀ múlẹ̀ sí àwọn ọmọbìnrin wọn mọ síríkálẹ̀ káàkiri sí wọn mọ club sáwọn ọkùnrin wọn mọ gbéyàwó níyàwó sí wọn mọ mutí nílùú yẹn ẹ̀tànjẹ làwọn fi ṣe torí pọ̀pọ̀lọpọ̀ ní òfurasí wọn I live in the north for 33 years gbogbo orú bẹ̀yẹn gan ni mo ti ṣe rédé máàkì tẹ́rẹ tó wà lẹ́ẹ̀kẹ́ mi kìí ṣe pé láàní Zuru mo ti ní injury ní 1970 ọba Zuru tó ṣẹ̀ṣẹ̀ kú yìí àbúrò rẹ̀ ló fi kẹ̀kẹ́ kọlù mi mo fi lọ rí rọ́ọ̀lù ìgò tí ìgò yẹn lè pé ìgò yẹn kán mọ́ nínú èyí tí ò jẹ́ kí wọ́n ràn ní ẹ̀wọ̀n orí láyé ìgbà náà 1970 after nǹkan bí ọ̀sẹ̀ bíi mẹ́ta ibi mo ti wọ́n báyìí ní ìgò yẹn ti jáde sí mi lọ́wọ́ ìgò tó kán mọ́ nínú ló tó jáde sí mi lọ́wọ́ so ibẹ̀ yẹn ti dẹ̀ ó ti kó ní tán lè pọ́n lè fa abẹ́rẹ́ mú tó fi stitch ẹ̀ bàbá fi filẹ̀ so mo gbé bẹ́ẹ̀ yẹn rí kó sì pa lọ rí gbé Maiduguri tá a fi lọ rí gbé pẹ̀lú former president of Nigeria Muhammadu Buhari ní Maiduguri so ká tó wáyé pé ọ̀rọ̀ ká mọ́ lọ Maulud ká mọ́ lọ fún zikiri káàkiri ó ti mú mi mú ọ̀pọ̀lọpọ̀ àyè ní north láàrin 33 years yẹn mo tún wá ní football club mo ní football team tí mo ní tó yẹ pé mi ni mo ní wọn èmi mo ṣe everything fún wọn nígbà náà táwọn jáde lọ rí gbá àwọn matches kalẹ̀ káàkiri Ọlọ́run ní kó rọrùn díẹ̀ yóò túnbọ̀ rọrùn jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú Ọlọ́run tó bá yá owó mi máa fi gbé mọ́tò máa fi kó àwọn players nínú mọ́tò á fi mọ kó wọn lọ gbogbo tí wọ́n bá lọ mọ́ camp wọn kalẹ̀ báyìí bí ìgbà tó yẹ kí wọ́n fẹ́ gbóhùn ńlá kan lórí ẹ̀yìn tá a bá ní match jọ méjì jọ mẹ́ta sígbà tá a fi ní máa sọ pé máa mọ camp wọn pé ẹ wá gbé bí
ẹ wá ṣe báyìí tá a bá ní máàṣì ní aago 4 ìrọ̀lẹ́ gbogbo àwọn players mi gbọ́dọ̀ pàdé látago 10 àárọ̀ níbi tí wọ́n bá káàmpù wọn sí tẹ́nì kankan nínú wọn gbọ́dọ̀ lọ síbi kankan tájọ mọ rojọ́ tájọ mọ sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù tájọ mọ kọ́ra aláwọn kan mi kò tó bá àbáṣe padà lose match yẹn kì í ṣe pé bóyá yóò jẹ́ pé àwọn ọmọ mi tán fò kalẹ̀ káàkiri àwọn players tó wà pẹ̀lú tíìmù mi nígbà náà wọ́n wà a little bit religious gan ju àwọn àfáà ti sin gan lọ torí pé ńgbà náà mo fẹ́ sọ pé kò fẹ́ tó player mi méjì mo fẹ́ sọ pé mo lè ka mọ́ kọ́nà ibìkan pẹ̀lú obìnrin tó ń kóra wọn kalẹ̀ káàkiri má jẹ́ kí kóòtù ọgbọ́ o má jẹ́ kóòtù kí ni dépò pọ̀ kò sẹ́nì kankan nínú wọn tí mo mọtí sẹ́nì kankan tí mo mọtí ọ̀kan nínú player kan jẹ́ pé nínú tíìmù kan ló ti ń gbá tẹ́lẹ̀ ìgbà tó dé tó lóun fẹ́ wá join wa tí wọ́n á ṣe training pẹ̀lú wa láàrin ìgbà náà gbà tó ṣe báyìí pọ̀ wọ́n yẹn lọ rí jáde nígbà tó jáde yẹn táwọn wà eléyìí ṣe player kóòtù wọn kọ́ lẹ́kọ̀ọ́ débẹ̀ wọ́n gbé dé àdúgbò bí tí mo wà wọ́n gbé wá tán lùlù tẹ̀lé dé àdúgbò bí tí mo wà kan tó lọ rí súnmọ́ gidi lẹ̀ mọ́ tó náà sọ pé rárá o òun kàn máa lọ rí train lọ́dọ̀ wa ni torí pé discipline yẹn ń bẹ tó yẹ pé mò ń kí bá àwọn players mi gbogbo ìgbà náà kan máa fi kọ́ wọn so ká má fi ọ̀rọ̀ ọ̀lẹ̀ gbọ́rọ̀ ọwọ́ ọ̀nà ara wọn. Bàbá yìí ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ ẹ wo bí tó gbé ti sọ ọ̀rọ̀ yẹn o ẹ̀yin àfa alùsùnà lórí múmbàrí ló ti sọ̀rọ̀ o ẹ wá ní Yunusa ń ṣàṣìṣọ àbí ń kọlu kábíyèsí so ó ní bá kí ni eléyìí sọ ní ìsìn òun sọ débi wípé ṣé òun tiẹ̀ wo níwò wípé bí Yunusa tiẹ̀ ṣe mọ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹ jẹ́ ká tiẹ̀ wo bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ebi Yunusa tiẹ̀ mọ́ fi bí àpọ́nlé díẹ̀díẹ̀ sí i eléyìí ò tiẹ̀ ṣàpọ́nlé kankan fún kábíyèsí ni pé wá yọ ọ wá dàbí jìgá who is he referring to ṣé kábíyèsí ní rífà sí ni àbí kóòtù ní rífà sí pé wọ́n fẹ́ yọ Yunusa pé sọ̀rọ̀ pé ó rọrùn ni ó rò pé ó lè yọ ni ó wá sọ yọ pé in fact ipe àwọn wọn ma wọn ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ipe Yunusa ló jẹ́ káyé ọmọ àwọn ẹ dákun yín náà ẹgbọ́n kan tó wù yẹn tí wọn bá mẹ́ẹ̀ ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó já alájẹ fẹnu ló lẹ́nu wọn tún sọ pé wà láì tàláì nínú rẹ̀ tẹ́ bá parí máa fi àwọn fọ́tò pé wọ́n ti mọ̀ wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ látara bàbá Mufasiru àná látara bàbá Ìmámù àná tí wọ́n máa assign wọn lọ fún program l'Abuja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ torí àsọdùn wọ́n tó wá sọ pé wà láì tàláì pé wọn ò mọ̀ wọ́n tẹ́lẹ̀ bó ṣe sọ pé wọn ò mọ̀ wọ́n tẹ́lẹ̀ wọn ò ní mọ̀mọ́ ni bàbá mi náà máa ń pòwe kan wọ́n ní ẹ jẹ́ ká yára mọ́ ni kán bá mọ́ ni mọ́ ni kán sì pẹ́ ká tó mọ́ ni torí kán lè bá mọ́ ni pẹ́ ni ó ti ní wọn ò mọ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò sì ní mọ̀mọ́ in tó tọrọ lọ́wọ́ Ọlọ́run ni torí wàláhì tàláhì tó wí lórí múmbàrí yẹn yóò padà fi wàláhì tàláhì tó wí yẹn yóò padà fi ṣẹ̀sín torí pé èèyàn kí ń forúkọ Ọlọ́run ọba búra lásán kí Ọlọ́run ọba kọ́mọ́ ṣèyà rẹ̀ fún ẹni tó bá kúrọ́ ẹni tó bá ṣe lórí òdodo Ọlọ́run ó gbé òdodo yóò fi hàn gbogbo ayé pé olódodo lélẹ́yìí kò pè mí lásán wọ́n wá ń búra wà pẹ̀lú wàláhì tàláhì pé ẹnìkan ìlú Ògbómọ̀ṣọ́ ẹnìkan ọmọ wọn rí lórí ẹ̀sìn ṣé èébú gbogbo Ògbómọ̀ṣọ́ kọ́ lélẹ́yìí ṣé èébú gbogbo àwọn àfá Ògbómọ̀ṣọ́ kọ́ lélẹ́yìí pẹ̀lú nǹkan tó ń wí ilá fi sọ pé kẹ́yìn àfó Ògbómọ̀ṣọ́ ó dìde ẹ ti déjú mọ́lé púpọ̀ jù mufti mo wà láàyè nìkan nígbà táwọn ọlọ́pàá fi mú mi wọ́n wá ń sọ fún mi wọ́n gbà wọ́n ròyìn iṣẹ́ tí mufti tálọ̀rẹ́ ṣe ní ìlú kan tó wọ́n gbé ti ní problem ìmọ̀ dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ bá tó bá débi ọ̀rọ̀ kí ní orúkọ olú yẹn mọ́ sápá mi lórí tí wọ́n lọ rí Èrúwà very good mi ò gbàgbé this time around ní ìlú Èrúwà nígbà wọn lọ rí bá wọn ṣètò wọn nílùú yẹn àwọn ọlọ́pàá yẹn ń ròyìn fún mi irú dáadáa tí mufti ṣe láti lè mú àlàáfíà bá wọn l'Èrúwà pé kí ló dé tí rúrú lè ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ torí pé àwa fúnra ara wa l'Ógbómọ̀ṣọ́ la mọ èyí tọ́lọ́run bá ṣe fún wa irú wáàzí wo ni irú Yunusa fẹ́ ṣe níbi tí Mukadam Wasiu ń bá wà tó bá ti ṣe wáàzí àbírú kí ló fẹ́ sọ fún wa nínú ìrírí ayé tó lè kọjá nǹkan tí Fáráò tó fẹ́ sọ kí ló fẹ́ sọ fún wa tó fẹ́ ju ti Fáráò lọ
kódà Wasiu Ẹ̀wẹ́ in tí Wasiu Ẹ̀wẹ́ bá sọ kò tó dúró nítòsí rẹ̀ rìgáàdì náà mọ̀ fún pé ọjọ́ orí torí pé wọlé kí ó sin àwọn ká tó jáde sin àwọn ní tí kì í bá ṣe bẹ́ẹ̀ irú àwọn Wasiu náà ti ṣetán láti mọ̀ fà á pẹ̀lú yín náà lórí tíra bàbá ìtẹ́wì yẹn kò lọ ìtẹ́wì yìí tó ba lẹ́yìn nìyí bọ̀dà pẹ́lẹ́ ọjọ́ orí ẹ tó síwájú wọlé kọ́ ẹ tó síwájú wọn jáde lọ́kàn kù bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tàbí kọ́kọ́ dákọ̀ síwájú yìí tó wá fi wá jẹ́ pé Yunusa lẹ́wádìí lẹ́wà pọ̀n lẹ́wà tó máa sọ pé wàláhì tàláhì ẹ ò béèrè wò ni kò sẹ́ni tó fara nu ẹ̀yìn èèyàn mo fẹ́ kẹ́ lọ rí wádìí wò dáadáa kò sẹ́ni tó fara nu Yunusa tó lóun ṣe ti Yunusa títí tiẹ̀ tí kò kí ń bá àwọn olówó tán fara nu l'Ógbómọ̀ṣọ́ mo fi Ọlọ́run bá búra fún yín àwọn olówó táyé ò tí bẹ̀rẹ̀ sí mọ̀ tẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí mọ̀ fẹ́ pé káyọ̀ mọ̀ wọn wàláhì tàláhì tí wọ́n ti bá wọn ha ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni tí wọ́n bá wọn ò lè pariwo jáde ni wọn ò lè pariwo jáde pé a ti gbọ́ pé ká sọ pé mi ni mo wà ń bí mi ò tún sí bí wọ́n ní dààmú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yàtọ̀ sáwọn tó mọ àwọn náà mọ reason nǹkan táwọn fi dúró àwọn ní sì mọ nǹkan tó fẹ́ gbà nídìí ẹ̀ tẹ́fín champion wípé bí ó bá ṣe dàkọ́dà àwọn ò ní gbẹ́sẹ̀ kúrò níbi nǹkan tí àwọn gbẹ́sẹ̀ lé lórí so nídìí èyí irú àwọn bàbá báyìí ni mo fẹ́ kẹ́ lọ rí mọ̀ wípé àwọn tí wọ́n ń ṣàkóbá fún ìlú Ògbómọ̀ṣọ́ ní bá ti ṣe wáyé nìyí ẹ wo irú bàbá yìí kí bàbá yìí ọmọ búra pé wàláhì tàláhì pé ta lọ́mọ ìlú Ògbómọ̀ṣọ́ subhanallah 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 pé ta lọ́mọ ìlú Ògbómọ̀ṣọ́ kódà nínú àwọn tẹ̀lé tí wọ́n ń tẹ̀lé yín kálẹ̀ káàkiri wọn ò lè lanu kan sọ pé ta lọ́mọ ìlú Ògbómọ̀ṣọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan ni wọ́n tún fẹ́ pẹ̀ wọ́n tún mọ̀ fi ìpè ránṣẹ́ sí yín pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀sán yẹn pé ta lọ́mọ ìlú Ògbómọ̀ṣọ́ tí ìbá ṣe pé Yunusa lọ là yín lójú bẹ́ẹ̀ ni dó mi ò blame yín mind game lẹ́ ń play in tẹ́ ń play kò yí ọ̀pọ̀lọpọ̀ ni problem tó sì wá dà ní pé ibi tẹ́ ń sọ kò lè jẹ́ kẹ́ débi tẹ́ fẹ́ lọ torí mi ráwọn ẹni tó yẹ kí wọ́n pè mí tán ní kí n negotiate pẹ̀lú àwọn láti pé kẹ́ ẹ mọ jẹ kankan àwọn ò lè Yunusa lọ kẹ́yìn ọmọ ṣe mọ́ mo ní mi ò kí n negotiate ní tí mo kàn fẹ́ pẹ̀lú pé àlejò kò ká sọ̀rọ̀ peace meeting láàrin ara wa peace meeting tó lè wáyé ni pé ẹgbẹ́tọ̀ fẹ́ lẹ́tọ̀ tẹ́ bá ti gbẹ́tọ̀ fẹ́ lẹ́tọ̀ I will agree wípé a ó jọ sign ìwé wípé kò sẹ́jọ́ kankan ní kóòtù mọ́ torí ẹni tó jẹ̀bi ọ̀rọ̀ àtẹni tó jẹ̀bi àtẹni tó jàre no victory no vanquish ká ṣe bẹ́ẹ̀ bí ogun Nàìjíríà àti Biafra ká mọ̀ ò lè sọ pé a fẹ́ pera wa lẹ́jọ́ ṣùgbọ́n tá a bá parí ọ̀rọ̀ yìí ní court mo fi Ọlọ́run bá búra fún yín pé àwọn tẹ́ ẹ̀ lérò pé kíní yóò kó lẹ́sẹ̀ yóò kó wọn lẹ́sẹ̀ àwọn tí ẹ ò lérò pé kíní yóò mú torí ìpìlẹ̀ bí Yunusa ti ṣe bẹ̀rẹ̀ yóò padà jáde gbogbo orú bàbá yìí náà wọ́n padà wá jẹ́rìí pé bó ló ṣe padà wá kan òun sí ń bẹ tẹ́lẹ̀ o ṣùgbọ́n lágbájá ló fà látara lágbájá ló fà yẹn bí orin tí ń kọ́ kálẹ̀ káàkiri ni mo fi máa tẹnu mọ́ wípé àníṣe àwọn tó ṣokùnfà bí Yunusa ti ṣe dé ẹ pé kí wọ́n jáde kan sọ fún wa pé kí ni wọ́n rí kí ni wọ́n rò ní ìsìn tó wá rí bó ti ṣe rí kí ló fà tí wọn ò fi lè jáde pé àwọn làwọn sọ bẹ́ẹ̀ lánàá kò rí bẹ́ẹ̀ mọ́ lónìí ẹ jẹ́ káwọn nǹkan mìíràn fẹ́ ṣe kó tó di pé wọn á kásẹ̀ rẹ̀ nílẹ̀ mo á fẹ́ fi kíni mo fẹ́ fi bẹ bàbá wa Open Salau tí wọ́n lọ káàkiri wípé wọ́n ń wá ìjókòó àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ torí náà nídìí èyí àwọn ta ní bí ìbú àwọn ta ní ṣe kíní àwọn fẹ́ káwọn èèyàn mọ bí ìbú mọ́ gọ́vnà lọ́ra wọn níṣẹ́ mo fi wípé ẹ dákun tó lọ ẹ bá mú téèpù yìí náà kẹ bá fi hàn gọ́vnà torí open insult lélẹ́yìí o insult tó ẹ dákun mọ̀ ń bẹ̀ wá ní gbogbo ẹ̀yin èèyàn most especially ẹ̀yin tẹ́ ṣe meeting pẹ̀lú bàbá Open Salau ẹ bá wa gbé fídíò yìí tẹ́ bá kọ́ọ̀tì ẹ̀mí ò mind ẹ bá wa gbé fídíò yìí ẹ kọ́ọ̀tì ibi tí bàbá yìí gbé ti sọ̀rọ̀ ẹ kọ́ọ̀tì ẹ̀kẹ́ fi hàn Open Salau tí wọ́n bá jẹ́ pé ní tòótọ́ náà fẹ́ ṣe láàrin wọn pẹ̀lú Ọlọ́run wọn tán sì ń páyà àjọ tí wọ́n bá Ọlọ́run bá pàdé kí wọ́n ṣe ìdájọ́ lọ́kàn ara wọn fún ìlú lábẹ́ ọ̀rọ̀ yìí kan tó gbé lọ sọ́dọ̀ gọ́vnà tàbí tán bá lè parí rẹ̀ láì gbé lọ sọ́dọ̀ gọ́vnà so automatically ẹ̀yin náà tẹ́ jẹ́ alùsùnà mo fẹ́ kẹ́ bá wa wò wípé ẹ wo bí àáfàá súnà ṣe ń ṣe húdúbà lélẹ́yìn ṣe húdúbà jọ jímọ̀ lélẹ́yìn tán wá ń pàtẹ́wọ́ tó wá ń bèèbú tán wá tó ń fi igbá gága tán wá ń pàtẹ́wọ́ nínú mọ́sálásí bí ìgbà tí wọ́n wà ní church ṣe húdúbà lélẹ́yìn ẹ dákun báwo là á ti ṣerú eléyìí tá a fi wá sọ pé wọ́n fẹ́ bú mùsùlùmí tẹnu wa lè gba ọ̀rọ̀ tá a lè sọ pé tó ń sọ yìí kò rí bẹ́ẹ̀ mo sì ń tẹnu mọ́
ṣé kábíyèsí sọ bẹ́ẹ̀ ni ṣé kábíyèsí ò sọ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kémi pẹ̀lú yín kájọ fi sáàyè pé kábíyèsí ò sọ bẹ́ẹ̀ pé mùsùlùmí ní ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́ kábíyèsí ò sọ bẹ́ẹ̀ òkè kémi pẹ̀lú yín kájọ jọ́ọ̀jẹ́ láàrin ara wa sáwa mùsùlùmí náà là ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́ àbí mùsùlùmí kọ́ ló ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́ sí wáàzí ilé ní sí lọ́dọ̀ Christian ló ti jáde wá sí lọ́dọ̀ oníṣẹ̀ṣe ló ti jáde wá nígbà tó jáde tó bú kábíyèsí níta gbangba wípé ẹwúrú èmi nílò language yẹn it's wrong of me to use that language ẹwúrú language tó lò fún kábíyèsí káwọn oníṣẹ̀ṣe wá bínú pé ọba àwọn ni wọ́n ń bú báyẹn ọba àlú àwọn ni wọ́n ń yẹ̀yẹ́ báyẹn kí wọ́n dìde sọ̀rọ̀ báwo ni ó ti ṣe rí ṣé ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn odi tẹ́ ń pè pé ẹ̀kàn kan gbọ́ súnà ṣé ẹ̀ ní sọ pé wọ́n gbógun ti súnà l'Ógbómọ̀ṣọ́ àbí kọ́ ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì náà bá dìde pé wọ́n fẹ́ lọ rí bá ní mọ́sífà yẹn pé bàbá kí lẹ gbà lérò tẹ́ fi sọ pé kábíyèsí tẹ́ sọ̀rọ̀ afẹ́kẹ́ túmọ̀ rẹ̀ fún wa kọ́mọ́ ti nà wọ́n ní ìsìn ni wọ́n pa àwọn bloggers wọn ní ìsìn tí wọ́n blọ́ọ̀gì ní ìsìn pé àwọn kan fẹ́ lu àáfàá súnà kan l'Ógbómọ̀ṣọ́ torí kó sòdodo kí lòdodo tó wà nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ Yunusa wà níwájú governor Yunusa wà níwájú president and so what mo sẹ́ fẹ́ déwájú president ni sóun ní ọ̀kọ̀ọ̀kọ́ déwájú president bẹ́ẹ̀ náà nígbà kan tán ṣe tán lọ rí ṣe photoshop wọn pẹ̀lú ikán president jọya fọ́tò kábíyèsí tí ń bá stefula ẹ̀yìn tẹ́ gbọ́dọ̀ fọ̀rọ̀ tẹ ẹnu wé ti kábíyèsí láti ibo síbo láti sáìdì ibo síbo mo ti fẹ́ fi fọ̀rọ̀ rẹ̀ mú ọ̀rọ̀ kábíyèsí lẹ́gbẹ̀ẹ́ láti sáìdì ibo ẹni ó wà níwájú president láti lọ rí enforce kan fóun láwọn security kun ní lórí nǹkan tó ń fẹ́ ṣàríbáwò àbí lórí pé kí kábíyèsí ọmọ yòówù mọ́ no ó lè ṣeéṣe kọ́ ẹgbẹ́ fẹ́ lọ rí sọ pé kí president tó bá bẹ̀bẹ̀ lọ́dọ̀ kábíyèsí kó tí ẹ lè ṣeéṣe náà kò lè ṣeéṣe kí mọ́ ò lè play devil advocate pé àìbámu no ẹ mọ́ jẹ́ play devil advocate torí pé ẹnu tá à ń fi bẹ Ọlọ́run báyà àtún gbọ́dọ̀ fi sọ nǹkan tó fẹ́ dá lára ọ̀rọ̀ yìí fún àwọn Yunusa no àtúgbọ̀dọ̀ sọ torí Ògbómọ̀ṣọ́ is bleeding wọ́n sunkún ẹ̀jẹ̀ it is blood that is coming out of the eyes now is bleeding ìlú tá ń pè l'Ógbómọ̀ṣọ́ is bleeding ẹni tó ní ojú rẹ̀ ti tán mo ti wá di pẹ́jẹ̀ jáde mo ti sọ tipẹ́tipẹ́ nínú audios ara ọ̀balẹ̀ l'Ógbómọ̀ṣọ́ you can just imagine kí àwa tá a pera wa ní mùsùlùmí ká mọ̀ lè rí ibi tá a gbé ti lè unite tá a gbé ti lè jókòó ká pé wọ́n á dìde ní ìsìn kan sọ pé Fuman Jews tó ń ṣe l'Ógbómọ̀ṣọ́ so sí exist àbí ò exist kan kóra wọn jọ gẹ́gẹ́ bí mùsùlùmí pé bóò la ṣe fẹ́ ṣe ìwọ mú tọ́rọ́wọ́ wa mú sísè wa gẹ́gẹ́ ká shareholding ká gbé lárugẹ kí fruit yẹn kọ́ mọ́ kú ká ran ìdílé yẹn lọ́wọ́ torí pé àwọn kan náà sì tún mọ̀ gba salary lọ níbẹ̀ ẹ̀yin gan náà sì mọ̀ ní dividend of your contribution to it nílùú ṣé alágbára ni ò sí nínú àwọn mùsùlùmí ni ẹ jẹ́ ká bira wa léèrè náà àwọn tán tọ́ka fún wa tán sọ fún wa pé Yunusa tán fi hàn pé Yunusa ọmọ ìlú àwọn ni tó hàn sí gbogbo ayé tí gbogbo wa rí bí mùsùlùmí ni wọ́n ṣe bí Yorùbá ni wọ́n tá a béèrè lọ́wọ́ wọn pé bóòlù ti ṣe rìn tá a bá wá sọ fún pé àyè mùsùlùmí ní dààmú Ògbómọ̀ṣọ́ ẹ wà mọ́ sọ pé bóyá àsọdùn wọ́n ba Islam lórúkọ jẹ́ ni you can just imagine ṣírú ọ̀rọ̀ tó jáde yìí sọ wà òkè that is why nígbà wọn ti ń pe àwọn tó ti ń wá láti ìta táwọn náà ti bẹ̀rẹ̀ sí mọ́ understand wọn àwọn náà ti fà sẹ́yìn ẹ wo mufti ìwò nísìn ó ti fara balẹ̀ nísìn ara rẹ̀ ti balẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni ó ti fara balẹ̀ dáadáa ó ti fojú rí tó ń lọ ńlẹ̀ àwọn lókù torí àwọn náà wọ́n ràn so nísìn àwọn lókù nísìn tán fẹ́ gbé nǹkan wọn sórí ní tí mo mọ̀ ní pé ẹrù tẹ́ gbé ìjọ agbára orí yín lọ ẹ̀yin alùsùn náà ẹ bá wa sọ fún wọn ẹ̀kan yé mislead àwọn èèyàn mọ́ báwo lè sì ṣe máa ṣe pẹ̀lú àwọn aṣíwájú ẹ dákun ẹ bá wa kọ́ wọn àwọn bàbá tán dà lóru lẹ rí yìí o ọ̀rọ̀ ẹnu wọn ní òjé kan lọ́mọ lára o wọ́n bímọ o bọ̀d kò sí kan nínú wọn tó lè dédé wájú kókó bàbá ẹ kú ilé tí wọ́n wájú ojú kó tí wọ́n jọ jẹun papọ̀ kó káàbọ̀ lẹ́yìn òdì a fẹ́ lo tú fà lórí rẹ̀ ní láwọn tó jẹ́ pé látara wọn gan tí wọ́n ti kàn àgbákò látara wọn láwọn tọ́jọ́ wọn tí wọ́n gangan fúnra ara wọn tó ti kàn àgbákò lára wọn àwọn tó jẹ́tọ̀ ọmọ gan tí wọ́n fún wọn báyìí pé àgbà bá wa fọ́mọ rẹ̀ tí ń lọ rìn tó ń padà lòdì já síbòmí tó yẹ pé ọ̀tọ̀ ni wọ́n fún wọn ìdá kan nínú 10 nínú wọn fọmọ láṣìírí tí ń tuntun dá wàhálà lẹ̀ láàrin wọn ìgbọ́rọ̀ owó náà ló jẹ́ káwọn náà dẹrù kalẹ̀ báyìí nìsín ọ̀rọ̀ owó ni ló jẹ́ káwọn dẹrù kalẹ̀
so nígbà tó bá ikú bá tọwọ́ bọ̀ ẹ jẹ́ ká bẹ́ẹ̀ ṣe lọ ní kóòtù ẹ ríran wò nígbà tó bá tọwọ́ bọ̀ nígbà wọn bá rẹ̀ sí mọ́ mú yín jáde pé bá pé kẹ́ mọ́ gbá àkáǹtì yín jáde ìbolẹ̀ ti rírò àkáǹtì yìí lòlówó tó wà bẹ́ẹ̀ bó ló ṣe débẹ̀ nígbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí mọ́ kàgbòrògbò torí intention yìí náà làwa náà fi padà mọ́ fi mú yín adákẹ́ làwọn òye nínú ẹ̀bẹ̀ nípa àárín kankan bọ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ sí mọ́ délẹ̀ tán nísìn question and answer ni n tí kóòtù wà fún nìyẹn wọ́n mọ béèrè ní ẹ̀rẹ̀ mọ́ fún wọn lésì àwọn tó wà ní kóòtù òṣèlú they are not dollant n tẹ́ máa sọ náà wọ́n fi mọ jọ́ọ̀jì yín kódà omi gan bẹ tẹ́ẹ̀tì fèsì tán tí lọ́ọ̀yà yóò mọ̀ káwọ́ gbèrí báyìí tẹ́ bá jáde pé ẹ̀ bá ti sọ̀rọ̀ báyìí ẹ̀yin náà lẹ́wàá mọ̀ sọ pé mi ò mọ̀ pé wọ́n bí ilé rè nǹkan báyìí bẹ́ẹ̀ bí ó ṣe rí nìyẹn torí tí lọ́ọ̀yà yóò sọ fún pé kẹ́ ẹ lọ rèé pé irọ́ tẹ́ gbà pa ní kóòtù ní lọ́ọ̀yà àti yóò mọ̀ kọ yín máa sọ báyìí fún lágbájá kí ló mọ̀ tó wà nínú rẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ yóò padà pẹ̀lú yín èmi wá ń rọ̀ yín ẹ̀yin alùsùn náà tẹ́ wà káàkiri ẹ bá wa tún wọn ṣe lórí pé wáàsí tó ń ṣe yìí o tó wáyé pé wáàsí súnà náà ní tó wáyé pé bẹ́ẹ̀ náà ló ti ṣe rí tọ̀ congratulation ọlọ́run nìkan tó máa ní àwọn èèyàn kúnra wọn náà nìyẹn bọ̀ tí kì í bá ṣe bẹ́ẹ̀ ẹ ti wọ́ọ̀nù wọn eléyìí wọn ò pèpè sẹ́sìn o instead wọ́n tú ẹ̀sìn ká ni wọ́n ti ṣerú rẹ̀ ọ̀kan sì já sí dáadáa nítòótọ́ wọ́n la ìlú sí méjì wọ́n kí ìdí tiwọn lọ́tọ̀ nígbà wọ́n kí ìdí tiwọn lọ́tọ̀ nígbà tó parí ìjà tán tẹ́ṣe tí wọ́n ṣe tán ìdí yẹn ó come to stay but àwọn gan fúnra wọn kírun níbẹ̀ mọ́ ní ìdí tán dálẹ̀ àwọn tán sì tún gbé Yunusa kalẹ̀ káàkiri náà ò lè kírun ní ìdí yẹn ò kí níbẹ̀ rí nínú gbogbo àwọn tẹ́ tán kó jáde ní ìsìn nínú àwọn tọ́jọ́ la ìlú jọ tán lọ rí dámọ́ ìdí kalẹ̀ lọ́dọọdún ni wọ́n mọ̀ change ẹni tí ó kì í ìdí kò ní permanent imam ọ̀tọ̀ lẹ́ni tí ó kì í ti ilé ọ̀tọ̀ lẹ́ni tí ó kì í táwẹ̀ yìí tí rẹ̀ nìkan lẹ́yìn ọ̀kan kí n pé èmi ti bá wọn kírun bẹ́ẹ̀ yìí tí ì bá kírun lẹ́ẹ̀mejì rí tí wọ́n kírun bẹ́ẹ̀ rí dáadáa mi ò tí ì bá ìmáàmù kan kírun lẹ́ẹ̀mejì rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà tọ́lọ́run bá nítorí ilé lèmi tí mo kírun àwẹ̀ ẹ̀mú tí mo ṣe lọ́pọ̀lọpọ̀ gbà tí ilé yá ń tiẹ̀ èmi ti wà ń bẹ̀ permanently tó gbé bẹ́ẹ̀ ni mo ti mọ̀ ṣe mo wá ń rọ̀ wá ẹ dákun bẹ́ẹ̀ ti ṣe láti pẹ́ ti fẹ́ pín ìlú tipẹ́tipẹ́ ojú ti la o kò dàbí ti gbà náà kò dàbí ti tẹ́lẹ̀ o tẹ bá wò pé ẹ láwọn alágbára lọ́dọ̀ tẹ́ bá ń tì àti mọ káyàn kún ní ẹ̀bẹ̀ o wàláhì tàláhì tálágbára ó sì mọ wúra rẹ̀ báyìí tálágbára ó mọ wúra rẹ̀ báyìí tí ó mọ pera rẹ̀ pé òun ní kò sírú agbára kan tí ò sí lọ́wọ́ òun dà kò sí tóun lè ṣe tí ó mọ wí tó pé at the end of the day kí ni ó tẹ̀yìn rẹ̀ bọ́ ẹ padà wá lórí discover wípé gbogbo bó ṣe sọ pé òun lágbára tó àṣírọ́ ni àṣíkò ní kankan ẹ wà padà wá rí i pé yóò padà wá bọ́ sí ọ̀nà ẹ̀sìn fún un ibi tẹ́mi nǹkan gbìyànjú láti pé kí n jẹ́ kí gbogbo akalọ̀ rèé mọ̀ tí wọ́n ń bẹ̀yìn sí pé kẹ́ ẹ dákun ọlọ́run bá kò ní ba nǹkan yín jẹ́ ní gbogbo ẹ̀yin alùsùn náà ní gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ bá wa bẹ̀ wọ́n ní one of the video tí mo ṣe lánàá tí mo sọ pé mo fẹ́ sọ̀rọ̀ nípa bọ̀bọ̀ kan tí wọ́n ń pè ní Usain Bolt ó nìyí ẹni tí mo sọ̀rọ̀ bá nìyí Usain Bolt ó ní the fastest man in the world but lọ́jọ́ tòní at the age of 39 ló wà ní ìsìn àti gun àgà àti gun step lé odògùn fún ọkọ̀ very wonderful mansion ó dẹ̀ ti ń gbé sálẹ̀ ó lè gún lọ sókè wọn àgbógbá tó fi lè ṣe ìdánwò sọ pé ẹni tó bá ṣe exercise ní ara rẹ̀ ò ní tètè kú irọ́ lọ́wọ́ à ń di ẹ̀ ọlọ́run ló ní gbogbo ẹ̀ èyí tó ṣe ó ṣe ń bẹ́ẹ̀ àmọ́ ti tọ́lọ́run ọba ní ó ṣíwájú ó ní kó tó gùn bẹ̀yẹn with heavy breathing wọ́n ṣe wí ni yóò mọ̀ mí hẹlẹ níwọ̀nba bí tó bá gùn ní ṣe bọ́lọ́run ọba ní ọlọ́run tó ṣerú ilé ìwòsàn tó lè ṣe bẹ́ẹ̀ fún ẹ̀yin náà tẹ̀ ń pera yín lálágbára bákan náà lọ́kùn sígbà tọ́lọ́run bò lè mú yín wálẹ̀ mú wájú kó lórí ká yín mọ́ ibi tí ò dára lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ọba kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe bí kò ronú pìwàdà gẹ́gẹ́ bí tán bá tán ké sí wa létí nínú Ìnjílà ọlọ́run wa wọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yóò jẹ́ kẹ́ tètè ronú pìwàdà yóò jẹ́ kí gbogbo yín kẹ́ tètè ronú pìwàdà ṣùgbọ́n mo fẹ́ kẹ́ lọ rí mọ̀ wípé kò sẹ́nìkan tí ń bá ń bá ọba àlú dìtẹ̀ tí mọ̀ ń rúlà tí ọlọ́run bá fi lè wọ́ọ̀nù ànábì rẹ̀ ọlọ́run ló iná ànábì wá sáyé fa ànábì Musa alayhi salatu wassalam tó pé ọlọ́run ló yàn ó tọ́lọ́run bá fi lè wọ́ọ̀nù ẹ̀ lórí Fáráò náà wá o wọ́n ṣe gànàgànà o
ọba lọ́jẹ́ sí ọ gbọ́dọ̀ ṣàpọ́nlé fún un mọ́ọ̀rọ̀ tí o tó bá rọ́ọ̀lù nǹkan mi ò ṣe o wọ́n ní tí ọlọ́run wọ́n ní Musa ló fi jẹ́ kí Musa náà pile down ni Musa fi padà lọ rí ṣẹ́gun rẹ̀ bẹ́ẹ̀ ni but ẹ̀yin ti rọ́ọ̀lù kábíyèsí already kò sọ́gbọ́n tẹ́ dá ẹ̀ ńlá sì wo ni torí tẹ́ bá ti gbóde pé ẹ ti sùn kábíyèsí ẹ̀ dá láàmú ni ẹ̀ ṣe kínní ni ológun ọlọ́run àwọn bàbá wa Ògúndàrí Fọyẹ̀hùn wọ́n ti sọ oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n ti prophesize kalẹ̀ lórí wọ́n ti diagnose àìsàn tí ń ṣe wá l'Ógbómọ̀ṣọ́ from time to time àmọ́ gbé orin bàbá yẹn wá lọ́kọ̀ọ̀kan táàmọ́ ìyànnà rẹ̀ táàmọ́ pé ẹ mọ ohun tí bàbá yìí sọ aspanti ń ṣe l'Ógbómọ̀ṣọ́ ní ìsìn tá a play rẹ̀ fún wa tá a gbọ́ táwa make analysis lórí tẹ́ pé ẹ wo ohun tí bàbá yìí sọ nípa l'Ógbómọ̀ṣọ́ kí ló fi yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn àtàwọn tó ń ṣe dáadáa àtàwọn tí wọ́n ń ṣàbùrù àtàwọn fẹ́ gbé dáadáa wọ̀lú àti tí kábíyèsí àti gbogbo lórí fọ́nrán kan gbogbo ohun tí bàbá yẹn yọ ojú nǹkan bí 15 minutes lọ ó sì sọ gbogbo ọ̀rọ̀ 100 years to come nípa l'Ógbómọ̀ṣọ́ ọlọ́gbàdúrà wa assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.